Orúkọ mi ni Démọ́lá Sàyàolú, ambassador Démọ́lá Sàyàolú. Mi ò fẹ́ fi ambassador yẹn sí, ṣùgbọ́n máyì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lórí àwọn ètò tí mo máa ń bá wọn ṣe, wọ́n ní Démọ́lá òòyè lẹ́gbẹ̀ẹ́ títì tó máa fi kún nítorí pé ojogún ẹ̀ ni àwọn èèyàn rí nǹkan tó ń ṣe náà fi fẹ́ l'ambassador, kò ṣe pé àwọn kankan ò kàn mórúkọ yẹn kàn jọmọ. So ambassador Démọ́lá Sàyàolú, gbogbo àwọn oyè ambassador yẹn láti United Nations change ambassador for peace and humanity, wọ́n fún mi ní ambassador of peace. Then Foundation for Integrity and Governance in Africa, ìyẹn wà ní Canada, àwọn yẹn náà fún mi ní ambassador of peace. Then mo wá jẹ́ humanitarian ambassador fún non-governmental organization kan tá à ń pè ní Lumazio Global Aid Mission, ìyẹn all over Africa, ìyẹn wà ní Jos. So ẹnìyẹn náà gbogbo wọn kàn rí àwọn nǹkan tí mò ń ṣe tó jọmọ́ láti máa mú inú àwọn èèyàn dùn àbí láti máa lọ fi fún mi ní àwọn title. So mo máa ń fi ambassador sí tí máa fi ṣe interview báyìí. Mo jẹ́ olórí ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní ìlú Ìbàdàn, Space FM particularly. Mo ti ń ṣiṣẹ́ níbí, mo ti jẹ́ olórí ilé-iṣẹ́ yìí fún ó ti ń lọ bí ọdún 3 báyìí. Ọlọ́run ló ń gba gbogbo ògo. Ṣùgbọ́n gbogbo ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn ìpèníjà kan wà sí méjì tó jẹ́ pé owó ìjọba àwọn ẹ̀jọ́ tó ń rí sí ètò ìgbóhùnsáfẹ́fẹ́ tá à ń pè ní NBC, bọ́ rí kódà pé wọn ì tí ì ṣe ohun tó yẹ kán ṣe tó láti ti àwọn tó ń gbóhùnsáfẹ́fẹ́ lẹ́yìn. Àròbíyá ó kàn dàbẹ́ pé wọ́n kàn jẹ́ kí àwọn èèyàn máa gba license, kọ́kàn máa dá lẹ̀ pé ya àwọn náà fẹ́ máa gba owó license yẹn ni. Àwọn kankan wà tí mo lérò pé ó yẹ kí àjọ NBC kó ṣe láti ran àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti ràn wọ́n lọ́wọ́ láti sọ pé òkè nǹkan tí ìjọba náà máa ṣe láti tì yín lẹ́yìn ni. Mo dẹ̀ tún kọ́ ẹ̀kọ́, mo bá àwọn BBC, mo bá wọn ṣiṣẹ́, èmi ni stringer wọn fún Pidgin, BBC Pidgin ní Ìbàdàn. Then Reuters náà, mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ digital journalism pẹ̀lú Reuters. Reuters wà ní Germany, but mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ digital journalism. Èdè tí mo dẹ̀ fi ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ni pé ọjọ́ ọ̀la ìgbóhùnsáfẹ́fẹ́ ó ti ń lọ kúrò ní bá ṣe mọ̀ bó ṣe bẹ̀rẹ̀, ó ti ń lọ sí ká máa lo ẹ̀rọ àgbéká wa bíi fóònù, ká máa fi gbé ẹ̀rọ sáfẹ́fẹ́, ká máa fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ní láti máa mú mi jet kiri. Nísìnyí inú fóònù wa, inú ẹ̀ ní kámẹ́rà wà, inú ẹ̀ ní fídíò kámẹ́rà wà, inú ẹ̀ ní rìkọ́dà wà tá ti lè ṣe. So ìgbóhùnsáfẹ́fẹ́ ọjọ́ ọ̀la fún àwọn tó ń bọ̀ lẹ́yìn, ọjọ́ ọ̀la ìgbóhùnsáfẹ́fẹ́ ó máa rọrùn dáadáa. Ṣùgbọ́n kí la gbọ́dọ̀ sọ, báwo la ṣe ń sọ, àgbékalẹ̀ ọ̀rọ̀, òun ni nǹkan tá à ń sọ nípa ìgbóhùnsáfẹ́fẹ́. Èèyàn kan lè bọ́ sórí afẹ́fẹ́, ó ní èdè, ó ní bó ṣe máa gbé kalẹ̀ tó máa dùn gbọ́ tí kò dẹ̀ ní fa wàhálà. Ní Rwanda nígbà kan, ogun tó ṣẹlẹ̀ ní Rwanda, ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ni wàhálà yẹn ti rú jáde. Wọ́n sọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà kan, wọ́n wá ń fi wọ́n wéra wọn, wá ń bú wọn. Àwọn kan lọ ní títì, ó di gbọ́n mi sí omi òtó, òun ló fa Rwanda genocide. So nígbà tí mo ṣe training pẹ̀lú United States Institute of Peace, àwọn ọmọdé ká mọ̀ pé Rwanda wàhálà tó ṣẹlẹ̀ ń bẹ̀, nǹkan tó fà á nìyẹn. Mo study media and the arts for peace ní United States Institute of Peace ní America. Ibẹ̀ náà ti kọ́ wa pé àwọn tá bá jẹ́ tá bá ń ṣe iṣẹ́ pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́, a láti kọ́ ẹnu wa ní ìjánu, ká mọ nǹkan tá à ń gbé kalẹ̀ àti bá ṣe ń gbé kalẹ̀, tí ò ní fa èdè àìyedè, tí ò ní fa yánpọnyánrin, tí ò ní fa gbọ́mi sí omi òtó, tí ò ní fa ìjà, tí ò ní fa à ń bẹ́ni lórí, à ń géni ní apá, à ń bára ẹni jà. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, ṣùgbọ́n sẹ́wọ̀n àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn, ìmọ̀ràn mi fún wọn ni pé kí wọ́n má kàn bẹ́ẹ̀lù iṣẹ́, nítorí pé ẹ̀rọ ayélujára náà ó ti fàyè gba everybody, gbogbo èèyàn pátá ló máa ní òun náà journalist, eléyìí náà journalist. Kò sẹ́ni tó ń lọ kọ́ ẹ̀kọ́ yẹn bó ṣe yẹ kó kọ́. Kí wọ́n fi àyè sílẹ̀ kán kọ́ ẹ̀kọ́ yẹn, kí wọ́n mọ àwọn àgbékalẹ̀ tí ó ń ti ẹ̀kọ́ yẹn lẹ́yìn, kí wọ́n lè ṣe bó ṣe yẹ kán ṣe. Ní tí nǹkan bí bá ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára, ẹlòmíì kan lè mú fóònù, á kàn rìkọ́ọ̀dù ẹ̀, ṣùgbọ́n ó ní ètò tí wọ́n fi ń gbé nǹkan kalẹ̀. ṣóyè yín bí sì ti bá débì kan sìn nígbà
COVID-19 mo wà ní àwọn ibì kan tó yẹ pé mo láti record video kí n ṣe live streaming, ṣùgbọ́n torí pé mo jẹ́ ẹni tó kọ́ ẹ̀kọ́ yẹn, mo mọ̀ pé tí n bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo gbọ́dọ̀ polongo ọjọ́ tó ṣẹlẹ̀, àkókò àti ibi tí mo wà gangan kí àwọn tó ń wò ó, torí tó ẹlòmíì tún lè fẹ́ lò ó fún láti fi ṣe màdàrú ní ọdún méjì sígbà tí mo wà yẹn, ní àárín, ní ìbẹ̀rẹ̀, láàárín àti lópin nǹkan tí mò ń yà yẹn, mo láti máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ibi báyìí ni mo wà o, ọjọ́ báyìí dẹ̀ ní ọjọ́ èní o, àti wákàtí báyìí mo láti jẹ́ kán mọ̀. Ṣùgbọ́n púpọ̀ náà àwọn ọ̀dọ́ òde ìsìn tó bá kàn ti rí pé nǹkan ṣẹlẹ̀, wọ́n kàn sáré gbé fóònù wọn, wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ìyá wọn ọ̀tí ẹ̀ ní fáwọn ara àwọn tó ń wò ní information pé ok nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí mo wà nìyí o, wákàtí báyìí ló ń ṣẹlẹ̀, ọjọ́ báyìí ni o, nítorí pé púpọ̀ nínú àwọn fídíò tá a máa ń rí lórí ẹ̀rọ ayélujára àwọn ìmíì ti ṣẹlẹ̀ ọdún méjì, ọdún mẹ́ta. So nítorí náà ẹ̀yin ọ̀dọ́ àbẹ́yìn tó jẹ́ pé ẹ fẹ́ ní interest nínú journalism, ẹ wáyè kẹ́kọ́, kẹ́ mọ̀ pé bọ́n ṣe ń ṣe nì, bí wọ́n ṣe ń ṣe nì, kẹ́dẹ̀ farabalẹ̀ kọ́, ọjọ́ ọ̀la yóò dára.